ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè ìbọn ṣíṣẹ́ mo kí wa ní kíkí alápọ̀nlé mo kí gbogbo wa pátá mo kí wa ní inú ìkànnì yìí mo kí ojú tí ó ń wò wá ní ilẹ̀ yìí àtòkè òkun gbogbo wa pátá ni mo kí orúkọ mi ní ààrẹ ọláògùn adégbóyèga ìfàtúndé mo kí gbogbo wa olódùmarè á bá wa ṣe kí ni ohun tí a mú wá lórí ètò tèmi ìbéèrè pọ̀ lórí òṣólẹ̀ yìí la máa wá fi ṣe ẹ̀kọ́ tèmi a ó jẹ́ kí àlàyé púpọ̀ kó yé àwọn èèyàn wa ní nǹkan tí ó ṣókùnkùn díẹ̀ láti lè tí ó ń jẹ́ kí àwọn ọmọ wa sẹ́yìn kí wọ́n máa ṣe ẹsẹ̀ gbé torí pé tí ò bá yé mi ìṣe ni à á béèrè bí a bá sì tún wá ṣe àwọn àlàyé yìí náà tán a tún yọ̀ǹda irú iṣẹ́ tí a pè ní òṣólẹ̀ náà ní ẹni tí ó bá láǹfààní àti lọ rí dánwò tí ó fi mọ̀ wípé lóòótọ́ ni iṣẹ́ náà ń bẹ. ẹ rí òṣólẹ̀ ó pín sí oríṣiríṣi ọ̀nà ẹ má jẹ́ kí a sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ òṣólẹ̀ oṣó tútù ń bẹ oṣó lásán ń bẹ oṣó tí wọ́n ń pè ní oṣó olókun ń bẹ òṣólẹ̀ tútù ó ń bẹ oṣó alájé ó ń bẹ àwọn oṣó yìí wọ́n wà ní ìpele àwúre ó wà lọ́tọ̀ òṣólẹ̀ ó wà lọ́tọ̀ ìyàtọ̀ tó wà ń bẹ ni wípé oṣó yìí a máa mú owó kíákíá wá láti pé kí èèyàn rí ṣe kí nǹkan tètè ṣùjọ kó tètè di odidi ẹ wá gbọ́ èyí tá a pè ní owó olókun yìí òṣólẹ̀ olókun yìí a máa ṣiṣẹ́ ajé sárasára a máa ṣiṣẹ́ bíi a máa kó ọrọ̀ ajé ẹni jọ kíákíá ní tá a fẹ́ bí owó àbí nǹkan kan mìíràn á jẹ́ kí ó wọlé kíákíá òun ni ó ń ṣiṣẹ́ bíi àwúre ni ṣùgbọ́n òun tún lè díẹ̀ ju àwúre lọ bẹ́ẹ̀ ni òṣólẹ̀ tí a pè ní òṣólẹ̀ ajé yìí ìyẹn gangan ni òṣólẹ̀ tí gbogbo wa sọ di òṣólẹ̀ ìyẹn gangan ni òṣólẹ̀ tí mú owó wá bí àwúre ṣe dá dúró bí asẹ́ta ṣe dá dúró bí ẹ̀bẹ́ ṣe dá dúró bẹ́ẹ̀ náà ni òṣólẹ̀ yìí náà òun náà dá dúró ní tọ́pìkì títí ẹ̀ so ó wá pọ̀ yantirẹrẹ nípele ṣùgbọ́n oṣó tútù yìí ayé òde òní ló dé kì í ṣe pé nígbà àwọn bàbá tiwa òun ni ìyẹn bẹ̀rẹ̀ torí wípé oṣó tútù yìí sì ó ti di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìlóye èèyàn tó òun ni wọ́n lọ rèé máa lo ẹ̀yà ara èèyàn àbí lo nǹkan mìíràn tí ò yẹ kí wọ́n lò fóògùn láti lè fi kún òṣólẹ̀ láti pé kí òṣólẹ̀ yẹ kó gbé owó wàràwàrà wá àwọn aláìlóye ẹ̀dá tó aláìnímọ̀ dáadáa tí wọ́n sì fẹ́ tán wọ́là wàràwàrà tí wọ́n ń wọ́là wérewére oṣó tó jẹ́ oṣó ajé tó wà ńlẹ̀ táwọn bàbá wa fi ilẹ̀ fún wa tó ń bẹ ńlẹ̀ wọ́n padà wá lọ rèé máa mú ẹ̀yà èèyàn wọ́n máa fi pẹ̀lú ẹ̀ pé kó lè bá a gbé nǹkan ńláńlá wá bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ láyé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní náà tán wá ń wá owó wìrìwìrì tán ń wówó wàràwàrà tí wọn ò ní béèrè ní ọwọ́ orí kan tó ṣe ohunkóhun tí wọn ò bilẹ̀ léèrè àwọn náà ní afẹ́ lówó kíákíá wọ́n wàá gbé ìgbékúgbé bẹ́ẹ̀ wọ́n gbélé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ òṣólẹ̀ ò rí bẹ́ẹ̀ òṣólẹ̀ dá dúró gẹ́gẹ́ bí asẹ́ta ṣe wà bí àwúre ṣe wà bí ẹ̀bẹ́ ṣe wà bí aṣínà ṣe wà bẹ́ẹ̀ náà ni òṣólẹ̀ ṣe dá dúró. níbo ni màá wá lọ fún wa lénìí oṣó yìí wà nípele ní àwọn oṣó tí lani ti jẹ́ káyé èèyàn dáa oṣó tí wọ́n ń fodidi igún ṣe ń bẹ oṣó tí wọ́n ń fodidi ẹyẹ àwòdì ṣe ń bẹ oṣó tí wọ́n ń lo ẹyẹ kánnakánná 16 ń bẹ oṣó tí wọ́n fi orí ẹkùn ṣe ń bẹ oṣó tí wọ́n lo odidi ọ̀ọ̀nì ṣe ń bẹ nípele òun lóṣó wà oṣó tí wọ́n ń jó odidi owó gbogbo owó tó wà nílùú káàkiri níbi tí èèyàn bá mọ̀ kó wà tán fi ń ṣe ó ń bẹ tí ò sì ní pé à ń lo nǹkan kí nǹkan mìíràn gẹ́gẹ́ bí ẹ̀yà ọmọ ènìyàn nú
tí sì ń lani tí ń sọ ní di èèyàn pàtàkì láwùjọ tí ò sì ní pani. ẹ gbọ́, àìwádìí àìṣe ìwádìí fínífíní nígbà mìíràn ó ń jẹ́ kí àwọn ọmọ wa máa kúkú òjijì. ìmíràn á ya wèrè, nǹkan míì á ṣe nígbà tó jẹ́ wípé kò béèrè wò. ǹjẹ́ nǹkan báyìí gan ló lè bá ẹlẹ́dàá ti tòun mu kó tó di wípé ó kàn lù ú? wàràwìrì tó fi dọ́dọ̀ àwọn atiláwí làwọn atiláwí náà ó ṣe gbé nǹkan wùrùwùrù wọn ó sì gbélé lọ́wọ́. bẹ́ẹ̀ sì ni ayé ò rí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí àwa wá wo nínú àwọn tá à ń pè lóṣó tí sì jẹ́ yìí, ẹ jẹ́ ká wo ẹyọ kan ká yọ̀ǹda ẹ̀ fún yín wò lójú tẹ́ fi ń wò wáyìí, kẹ́ ẹ lọ rèé dán wò. ẹni bá ti nínú kan tí ò sì sídìíwọ́ mìíràn tó bá lò ó, bẹ́ẹ̀ ni yóò rí owó. ó lè kéré lóòótọ́, ṣùgbọ́n ẹ jẹ́ kí a lọ rèé dán wò. ẹni tí ó bá mọ ewé kan tí a pè ní ewé onítìkùtì, ewé tí a pè ní onítìkùtì yìí, ewé náà ni a fi ń ṣe tòmáàtì jíjẹ. ẹ jẹ́ kí a rí wípé a mú lóòjọ́, àpò agún mọ́ṣẹ́ lóòjọ́. ìwọ tó gún náà ni má mú wọlé, ìwọ náà ló wẹ̀ lóòjọ́. bí ó bá ti ń di ọwọ́ àṣálẹ́ tí ọwọ́ ti ń pa tẹ́sẹ̀ ń pa, kó o tó wọlé sùn, bọ́ sí ẹ̀yìnkùlé ilé rẹ àbíwájú tàbí ẹ̀gbẹ́ ilé rẹ, kó o lẹ̀ mọ́ kànkàn, kó o wẹ̀ láti orí délẹ̀, kó o ju kànkàn rẹ̀ nù. bí Olódùmarè bá ń bẹ ní ààyè rẹ̀, ó gba owó ní ọjọ́ kejì, ó bẹ̀rẹ̀ sí ní rí tajé ṣe. ẹ jẹ́ ká dán wò bẹ́ẹ̀. ẹni tí ó bá sọ wípé kò sí osólẹ̀, tó sọ wípé osólẹ̀ kì í jẹ́, ẹ jẹ́ kí ó lọ rèé wá ẹ̀dọ̀ màálù, ẹ jẹ́ kí ó gé sí 16. tó bá gé sí 16 tán, ẹ jẹ́ kí ó lọ wá àfòmọ́ bòtújẹ. ẹ jẹ́ kí ó wá èpo jẹ̀bù díẹ̀ kó fi pẹ̀lú ewé ajé sẹ̀fúnsẹ̀fún. ẹ jẹ́ kó lọ̀ pẹ̀lú ata àjọsìn kó fi ṣe é lásèjẹ, kó ṣàdúrà sí wò, kó jẹ́ ní ìhòòhò wípé awọ òun ní bàsírí egun, ẹran ní bàsírí ẹ̀dọ̀. kí ayé kó bàsírí mi kí n dolówó, kí ayé kó bàsírí mi kí n rí tajé ṣe. bó bá ṣe wá ń dánṣẹ́ yìí wò, kó o kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. bí ó bá kù sí àmọ́ tó ẹ sọ́nà fún béèrè àbí nǹkan tí kò bá yé mi, ẹ lè bá wa sọ̀rọ̀ lórí nọ́mbà wa yìí 081 14 28 47 59. lẹ́ẹ̀kan sí 081 14 28 47 59. ohun tí Elédùmarè bá fẹ̀dá kẹ̀dá fi fún ọmọ aráyé kí ayé gbogbo wa jọ dáa. aláwọ̀ dúdú ni wá, a kì í ṣe aláwọ̀ funfun. ẹ jẹ́ kí a jọ gbìyànjú kí a fi nǹkan táwọn bàbá wa ní ká fi tún ayé ara wa ṣe. ẹ má jà sáré gìrìgìrì, ẹ má jà sáré wàràwàrà wọ́là. gbogbo ètò ayé pátá Olódùmarè ti fi fún wa gẹ́gẹ́ bá a sì jẹ́ ẹni dúdú, pàápàá jùlọ àwa tá a jẹ́ Yorùbá. Olódùmarè ò ní jẹ́ ó bàjẹ́ o. ìmọ̀ àwọn bàbá wa ò ní tán láéláé, ìmọ̀ inú tiẹ̀ náà ò ní tán, ṣùgbọ́n ìwọ náà yọ̀ǹda ìfẹ́ nìkan bí àwa náà ṣe ṣe kí ó má bàa parun ni. àdúrà wa gbà. ẹ ṣé, mo kì í yìn.